Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Gbogbo àgbáyé tí wọ́n sì débi lónìí ẹni tí ò bá ní níta máa fi rí wọn kò lè mọ ìlú wọn bí wọ́n ṣe wá bí wọ́n wá ní táwọn ń fẹ́ ẹ ṣe wá sí níwọ̀nba gbogbo ayé òṣìṣẹ́ tí ẹ̀ ń ṣe ẹ ṣe religion. Wọ́n ní kó o ṣe wá sí níwọ̀nba sókè níṣẹ́jú márùn-ún kó túmọ̀ ayé Al-Qur'ani sókè. Yorùbá ní Muhammad Abdulrahman anakunla Yorùbá ní Muhammad ada. Bàbá wa Adépọ̀jù Ọlọ́run máa fi sọ̀rọ̀ sọ yìí. May Almighty Allah continue to be with you and guide you alive. You are a pride of Islam. Alhamdulillah, having you in Islam. You are a Muslim and alhamdulillah. Aliru Baba in Islam orireni. Àwọn kan ìmọ̀ wọn ò tó nǹkan òǹkẹ́wù wọn bá jà. Wọ́n ò wẹ ẹyẹ wọn ò wẹ wọ́n tún tú ìsìlámù ni. Wọ́n bá sọ eléyìí kèfèrí nígbà náà wàá kú ní mùsùlùmí máa láyé. Ẹ̀yin wọn gbé rárá o ìwọ máa bọ̀ eléyìí wá dé congratulations nínú lẹ́tà tí wọ́n wá yìí ẹ gbọ́dọ̀ bàbá alájà gbà. Bàbá tí wọ́n ṣe wàhálà nígbà tẹ́lẹ̀ kan tí màá tọ́ tó jíjẹ́ kéwù gbogbo ẹni mo fi wí. Bàbá jẹ́ kéwù wáyé ké. Bàbá lọ sọ mímọ̀. Bàbá alájà àgbà lọ sọ kéwù. Gbogbo tó wọ́n lọ sọ lòun lónìí ọ̀sọ́ tó yà lẹ́yìn alájà àgbà ni. Wọ́n sẹ́ tó pé ìyín ti ń jẹ́ nǹkan kára jẹ́ kó tó jẹ́ kó tó lùwẹ̀. Yorùbá lẹ́nu bàbá.
mo fẹ́ ṣe bí bàbá mo fẹ́ dàbí bàbá kódà ẹlòmíràn ní kódà tó padà wá ju bàbá lọ ìwọ ló wí bẹ́ẹ̀ ọlọ́run ọ̀gbà bẹ́ẹ̀ kó ju bàbá lọ. ẹ yóò bá mẹ́gbà because you can't assess yourself you can't assess your quality you can't give yourself mark. You leave everything to Almighty Allah. You are not the owner of this world. You can't control everything by yourself. O sì sọ pé o dùn yẹn lọ rárá o. Lágbẹ́dẹ́ ti dé, lágbẹ́dẹ́ ti bẹ̀rẹ̀, ó ti jẹ́ yẹn. Ibi tó dé láàrin òun pẹ̀lú ọlọ́wọ́ mọ́. Subhana rabbika. Rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin. Sallu ala nabiyil karim. Àlùfáà wa àwọn bàbá wa Alhaji àgbà wọ́n ní ká sọ fún àlùfáà wa Yusuf nínú nǹkan kan tọ́lọ́run ti yọ yín kúrò bẹ́ẹ̀ tẹ́sí máa fa tẹ̀síbá tẹ́ máa dúpẹ́ àfáà wa àgbà Alhaji àgbà tí wọ́n jòkó wọn náà sọ fún pé wal asri innal insana lafi khusr. Ṣe sùúrù ọ̀rọ̀ wà sí kọ́sá tí wọ́n ti fi ṣẹ́ni anámi lọ́dún díẹ̀. Wọ́n lẹ́rọ̀ ń yọ ikú nínú innal insana lafi khusr. Wal asri ọlọ́run owúra dúkan. Ìṣẹ́jú ẹ̀yọ kan, àbábọ̀ ṣẹ́jú. Innal insana àwọn ọ̀gbẹ̀rì yẹn lafi khusr ó ṣòfò láyé àtọ̀. Ẹni ìṣẹ́jú kan bá kọjá nínú eré ẹ̀ tí ó lò ó sí tọ́lọ́ ó ṣòfò. Ìṣẹ́kọ̀ndì lọ́dọ̀ yín Ọlọ́run pè ní pàtàkì tí gbogbo ọmọ Ádámà ń pè lé lórí láti jíṣẹ́ Ọlọ́run tó tọ́ka sí i pé àgbàlagbà kan tó kù tẹ gbọ́dọ̀ dọ́dọ̀ rẹ̀ nínú àwọn tí wọ́n ṣe kí bí tí wọ́n yẹ ìsìlámù ni bí tí wọ́n yẹ lóde èdè lárúbáwá ni bí tí wọ́n yẹ ọmọ mùsùlùmí tí ìsìlámù fi dà báyìí lónìí ni kò sí ìtàbá wíbẹ̀ tí àwọn náà ni. Allahu hayatuhu. محيي اللغة العربية ومجدد اللغة العربية ونان الله أكبر. ẹni tó yẹ èdè lárúbáwá tí ó tó ti kú tí wọ́n bá rẹ́ni tí ó jẹ́ àfáà tó bá ti wá wẹ̀wù dàdà bí àgbọ̀rọ̀ ó pé àwọn ọ̀lẹ́ ń tẹ̀ láàfáà nílò ẹni wá pààrẹ tó di pé tá à ń bá ń rà àfáà Ọlọ́run sèmi bí ìwọ náà àwọn náà ni. أدام الله حياته. حقيقة لا جدال فيه ومن جادل فيه وهو كافر. ó tọ́ ni tẹ́nìkan tí mo gbọ́dọ̀ tako bẹ́ẹ̀ bá tako ó dàbẹ̀ pé kò mọ̀ ní tí ń sè. gbàgbé ẹ̀. bó bá wá rí bẹ́ẹ̀ Allahu alaykum. tó ṣe pé ṣẹ́jú kan waste nínú sẹ̀mí ayé and you are still young man. It's not boy. Ọlọ́run wa fi agbára wa tún bẹ̀rẹ̀ káàkiri Ọlọ́run máa pa yín láíláí. Níta ń ṣe fún Ìsìlámù káàkiri àgbáyé ẹni tó bá ń fọ́lò rẹ̀ yóò máa lami lójú pé ẹnìkan ṣoṣo sì ní ìbò irú wọn ó ṣe pọ̀ káàkiri. Ọlọ́run jẹ́ lọ́wọ́ kéwú tó pọ̀ bẹ́ẹ̀. Àmín. Ọlágbàlagbà tí ẹ jókòó tì í. Àmín. Àfa wa fẹ́ wá gbọ́. Tó bá ti kó abámà ní àbá ti kó kírísítẹ́nì báyìí lónìí yàrá. Ibi ẹ wá pitú níyà yìí gbogbo tẹ bá mà lẹ́kọ̀ọ́ ẹ wá bá yín tú. Bẹ́ẹ̀ bí yẹn. Kò sí wá tó wá dún yẹn. Ẹ̀yin náà ṣe wá ṣe fún ní kéde. Ẹ bá fún ọjọ́ òní ọjọ́ pàmòrẹ́rẹ́ ni àyè ibi ṣe máa ń pè pìtìmù ní gbogbo ọ̀sẹ̀ nìyí. Bẹ́ẹ̀ni. Ẹ bá pẹ́ wá pàdé mi lóde àfáàgbà
ibi kò ní gbèrò kò ní gbà mọ́ mọ́ bẹ́ẹ̀. Wàláhì làásì. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ní pa yín. Àmín. Àwọn ògidì ńlẹ́ lọ ń jọ àlù àṣẹ àríjọ ńjọ tó bá tí ó bá rí bẹ́ẹ̀. Ibẹ̀ láti kíkìmọ̀ lónìí ibẹ̀ pẹ̀lú àwọn àfa wa Ọlọ́run jọjọ́ ló bá aláyé. Àmín. Bákọ̀dá yà nẹ́bí wa Muhammad. Àmín. Àfa wa àgbà ní iṣẹ́ àwọn àgbàlagbà jọ̀ǹjọ̀ǹ. Ó ní o. Ó sàgbàlagbà wa yìí èyí tí bẹ ní ẹ̀. Iṣẹ́ ni. Tó tẹ̀ ìsìlámù káàkiri tó tẹ̀kọ́ káàkiri gbogbo Nàìjíríà tó talákọ̀wé káàkiri gbogbo Nàìjíríà mọ́ mùsùlùmí ìnáni. Alhamdulillah. Níbi àwọn bàbá yìí ti bẹ̀rẹ̀ rẹ̀ ní pẹ̀lú tọrọ Kọ́bọ̀. ìpín tọ́lọ̀ wá sọ dánù báríkà lónìí tí ò sẹ́ni tí ò fẹ́ pè mára rẹ̀ bẹ́ẹ̀ mi là kọ́kọ́ àbí tọ́lọ̀ tiẹ̀ ní ó wù ó di dáadáa ètò kó wá fẹ́ ó pè má rẹ̀. Àmọ́ àkọ́kọ́ ni. Àmọ́ kọ̀ọ̀kan ni Bó ṣe jẹ́nu. n gbogbo Nàìjíríà ṣe hóòl. Alhamdulillah. Àkọ́kọ́ ni Adúpẹ́ o. ọmọ ní Ankara ń fa owó àgáàlì. Káfíìrún ìdájọ́ rẹ̀ nù. Ẹni bá ní bẹ́ẹ̀ gbọ́ ó dàlá ìgbóore. Kèfèrí tí ẹni bí ó dàlá ìgbóore. Ìyàwó àkùnrin wa. ìpìlẹ̀ mùsùlùmí ẹ wá pé èbó ìpìlẹ̀ rẹ̀ ni àwa mùsùlùmí àti wá mọ èbó ìpìlẹ̀ rẹ̀ ni bí kò wọ́n bá wá ń ṣe fáàrí fáwọn àwa Ìpìlẹ̀ náà ní. Ọlọ́run tó wá mú irú yín jáde níbi iṣẹ́ náà sáyé Ọlọ́run má lò yín mọ́lẹ̀. Àmín. Àlọ́ọ̀dọ́lá ìyàlẹ́bù Muhammad Sallallahu alayhi tí wa wọ́n ń sallam. pè é lọ sí yunifásitì sáyẹ́ǹsì la fẹ́ fi tiwa ṣe kì í ṣe art ìyẹn ní fún wa níṣòro pé owó sáyẹ́ǹsì ńgbà tọrọ bọ́ tán àdìgbé kì í ṣẹrù akátá àmọ́ Ọlọ́run sì fún wa sí. Àmín. ti bẹ̀rẹ̀ lábẹ́rẹ̀ pé sáyẹ́ǹsì lè fẹ́ ṣe kì í ṣẹrù akátá lẹ́wọ́n ní jẹ́ ṣètò fún ọkọ̀ tó bá ìlú àdàbí àmẹ́mí àìsẹ́ ìwọ́n pọ̀ àmọ́ èpín ni wọ́n dá. Bẹ́ẹ̀ ni. Mo fẹ́ máa tún àṣírí yín kẹ́ ẹ lè dá ní. Tọ́ bó ṣe jẹ́ nù. Baríga. Ó wá rí bẹ́ẹ̀. A gbé makirifóònù fún àfa wa. A gbé makirifóònù fún àfa wa. Àfa wa fẹ́ gbóhùn wọ́n fẹ́ gbóhùn yín kí wọ́n wá sọ fún yín pé ẹ ní kú láéláé. آمين وبالأمس خير كذا اليوم عجيب يوم ونسأل الله أن يكون غدا يسرا. ẹ dábàá ẹja sí àsàlátù fún Ànábì Muhammad. ẹja tó ṣe lẹ́ẹ̀kan sí. sallallahu alayhi wa sallam. ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ànábì tóun ó fi àwọn sallallahu alaihi wasallam ẹ má jẹ́ sẹ́nu wà lára ọ̀ ẹja wẹ́lẹ̀ kẹta bí sallallahu alaihi wasallam. bàbá alájà àgbà tí wọ́n wá ń jòkóó ọlọ́mọ fi yín ráre o. inú mi ń dùn pé àdàbíyà ni mí. alhamdulillah. inú mi ń dùn pé akádìpù ni mí. kí wọ́n tó wá jíṣẹ́ tẹ́ ẹ rán wọn àwọn ti kọ́kọ́ rán mi níṣẹ́ kan tí bàbá alájí àgbà èyí òun lèmi fẹ́ jẹ́. ní Ògidì láti lọ kírun ní sáìtì yunifásitì wọ́n sì ṣe àdúrà tó pọ̀ síbẹ̀ gbogbo àdúrà tí wọ́n ṣe náà lọ́wọ́ Ọlọ́run bá a mú un di àṣẹ Ọlọ́run bá a mú un ṣẹ. mo kí yín dókítà wa bàbá wọ́n ní akí justice wa Kamaldeen kọ́ọ̀dì Sharia Court of Appeal Ìlọrin Kwara State jurisdiction ti Ìlọrin àti other jurisdictions. àwọn bàbá alájà àgbà ní kẹ́ máa wulẹ̀ àwọn bàbá wa Adépọ̀jù wọ́n ní ẹ máa wulẹ̀ àwọn justice wa Kamaldeen ní
lọ́dà pé ẹ ti bá wọn pàdé ń ṣẹ̀rẹ̀ akọ̀tù rí. wọ́n á ní ibi tí akádìgbò ti kọ́kọ́ gbé contribution ti tàwọn wọn ní pé gbogbo ọkọ̀ tí wọ́n kọ sí ara buildings ní yunifásitì wa tọ́lọ́wọ́ jọ come to fruition láìpẹ́ wọ́n làwọn bá wa tún kọ́ lọ́fẹ̀ẹ́ tó ṣe pé tẹ́ ẹ bá ti yọ ọlọ́kankan yóò sì máa rí i kà tí ó sì fine bí a ti wá ń ṣe àdúrà fún Muhammad Kamadin University yìí Academic University náà lọ níwò Fortress University ó ṣeun ó kọ rẹ̀ nìyẹn Islamic University lòun náà torí pé Islam làwa náà gbé lọ́wọ́ méjèèjì Ọlọ́run bá wa yọrí rẹ̀ ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. lábẹ́ wípé kò sí àsìkò mi ò sì ní fẹ́ máa fa gbogbo ẹ̀ lọ torí pé ọ̀nà wa jìn díẹ̀ àwọn tó wá láti Èkó wà bí Ìbàdàn adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. a ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì tí Ọlọ́run fi ṣe òfin àwọn òjíṣẹ́ Ọlọ́run. Ànábì tí òjíṣẹ́ kan ò ní dé lẹ́yìn. sallallahu alayhi wa sallam. Ọlọ́run ọba tí a dá ọpẹ́ fún yìí ọba kan ṣoṣo ni tí ò pé méjì tí ò pé mẹ́ta ojú kan ò rí ojú kan ò lè rí bẹ́ẹ̀ ni Ọlọ́run lọ́ba tó rí gbogbo ojú. Ẹ dákun torí Ọlọ́run kò sásìkò please ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ọlọ́run ọba yìí gẹ́gẹ́ bí mo ti sọ kò láfiwé kò láfijọ kò ní táǹkò kò ní mọ̀mọ́ kò lékejì kò ní deputy kò ní vice kò ní minister kò ní commissioner kò ní assistant kò ní secretary ọ̀kan ṣoṣo yìí náà ni the creator of all things. The doer of whatever he wills, uncreated creator, unmoved mover, unfashioned fashioner, ungoverned governor. Ẹnì kankan ò lè govern ẹ̀. Tá a bá wá ní ìròyìn Ọlọ́run lá máa ròyìn títí ń bì ilẹ̀ ọmọ ṣù yóò sì mọ́ yóò ṣù yóò tù mọ́ á wà rí pé àti rí nǹkan kan fi ròyìn Ọlọ́run. Ìkíyèsí. Ẹ má kíyèsí kò sásìkò. Gbogbo tó wá wù ká fi wá ròyìn Ọlọ́run pátá ọmọ ẹ̀dẹ́ ènìyàn knowledge tí Ọlọ́run fún wa no one can comprehend the comprehensibility of Allah. It's an indescribable gargantuan entity. Ọlọ́run sọ kà mọ̀mọ́ èyí tí a bá rò pa lè fi ròyìn Ọlọ́run náà láfi ròyìn Ọlọ́run ṣùgbọ́n bó ṣe lè wù ká ròyìn Ọlọ́run tó a lè gbìyànjú kí ìròyìn wa kó wá ṣe déédéé bọ́lá ọba àlékè ọlá ṣe rí possible ọ̀rọ̀rùn bẹ́ẹ̀. Torí àsìkò a ṣe kí àtìkẹ́ fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì tọ́lọ́ fi ṣe òpin àwọn òjíṣẹ́ Ọlọ́run ànábì tí òjíṣẹ́ kan ò ní dé lẹ́yìn ẹ̀ wọ́n sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Ànábì ìròyìn méjì péré ni màá fi ròyìn ẹ̀ kò sì ní wálé tẹnu àwa mùsùlùmí torí pé bá bá fúnyàn lọ́kọ́ níbo ní òru oko sí ọ̀dọ̀ alẹ́ bá a bá lọ́tẹ̀ èèyàn tàbí tí ò gba tèèyàn tó bá fi lè ròyìn èèyàn dáadáa ẹni dáadáa lẹni náà ọ̀jọ̀gbọ́n kan tí ò ń ṣe mùsùlùmí
ó wá jókòó báyìí ó ní I have studied the life of Muhammad. In my opinion, he is far from being an antichrist. Muhammad must be called the savior of humanity. Ẹ bá mi sọ pé one. Ẹlẹ́ẹ̀kejì, ọ̀jọ̀gbọ́n kan wó títí. Mi ò fẹ́ máa dárúkọ wọn torí àsìkò pé lè fi kẹta kún. Ó ní if greatness of purpose, smallness of means and outstanding result. Ẹ má bínú ẹ̀yin ìyá mi, wọ́n tún ní Yorùbá, wọ́n ti wò pé kí lọkùnrin ìyá ń wí náà. Are the three criteria for measuring human greatness. We may well ask, is there any man greater than Muhammad? Ó di méjì, ẹlẹ́ẹ̀kẹta tí mo mọ̀ọ́mọ̀ fẹ́ fi kún Encyclopedia Britannica tí í ṣe ìwé àwa Mùsùlùmí. Ó ní of all religious personalities and prophets of God. Ó ní ò tí ì sí òjíṣẹ́ Ọlọ́run kan tó láàmìlaka tó mú ṣe Ọlọ́run ní ògóńgó tó ju ti ànábì wa Muhammadu. Ìdí nìyẹn tí a fi ní àánú Ọlọ́run, oore Ọlọ́run, ìfẹ́ tọ́lọ́run ní sí wa, his choicest blessing ń ló lé wa bá tá a fi gba ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run lásìkò tá a wà yìí. Àwa bẹ̀ Ọlọ́run nínú ọlánú àánú ẹ̀, àánú náà Ọlọ́run má kà kó lórí wa. Àmín. Lẹ́yìn tí mo kí Ọlọ́run tá a ṣe kí àtìkẹ́ fún òjíṣẹ́ Ọlọ́run Muhammad sallallahu alaihi wasallam. It behoves from me, ó ṣe pàtàkì fún mi kí n kí ẹ̀yin bàbá tẹ́ ẹ wà níkàlẹ̀. Masha Allah. Bàbá mi, bàbá wa Kamaldeen, Muhammad Kamaldeen. Rahimahullahu ta'ala. Bí a bá tún ríru bàbá, kì í ṣe sẹ́ńtírì yìí mọ́. Gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀. Kódà a lè mọ̀ ríru bàbá in the next 100, 200, 300, 400, 500 years. A ṣe yóò lọ lọ́mọ. Bí Ọlọ́run bá ti ṣèyàn bẹ́ẹ̀, ta ni àwọn ọlọ́run? Kò sí. Gbogbo àwọn tá a wà ń bì, ààrẹ lómi tí ó sọ pé mi ò kúkú ṣe ilé ayé wá. Ẹlòmíà ní kò ń ṣe orílẹ̀-èdè wa ni. Ẹnìkan mo bí léèrè mo ní ó sí orílẹ̀-èdè wa. Mo ní kí ló dé? Ó ní kí ló dé tọ́lọ́run dáhùn sí Amẹ́ríkà tàbí United Kingdom. Mo ní bá ọba wà l'Amẹ́ríkà tàbí United Kingdom, ó lè mọ́ lè ṣàǹfààní for humanity and Islam. Ṣé báwọn kan ló wà ní Burundi, àwọn kan ló wà ní Somalia, àwọn kan ló wà ní Palestine níbi tó kún ti jà lójoojúmọ́. Àwọn yìí ó tún mọ̀ pé kí ló dé tọ́lọ́run dá wọn sí Nàìjíríà. Bọ́lọ̀ ti ń ṣe gbogbo nǹkan nìyẹn. Ọlọ́run mọ̀ wípé the existence, the coming of Sheikh Muhammad Kamaldeen into the world. Ọlọ́run fi àkókò ìtọ́ lágbára gẹ́gẹ́ bí bàbá mi Dr. Olóhùn ti sọ. Tó fi wá jẹ́ wípé wíwá wọn, dídìde wọn ní ẹ́rà yìí, lásìkò yìí, lájúgbò yìí, ní Nàìjíríà níbi tá a wà, it's a round peg in a round hole. Ọlọ́run ò kì í ṣe mistake. Àbí? Bẹ́ẹ̀ni. Ọlọ́run ò kì í sì ṣe. He does whatever he wishes. Ọlọ́run á fi wọ́n ta kókó. Allahu Akbar. Bàbá wa ẹ̀ ní máa padà sí àná. Àmín. Ẹ̀ ní máa padà sí ìgbà láì dá. Àmín. Asọ́jú ọ̀rọ̀ ni tí mo bá ṣe sọ pé Ọlọ́run kọ́ bá wà pẹ̀lú yín. Ọlọ́run ti wà pẹ̀lú yín, kò ní fi yín lẹ̀ láíláí. Àmín. Àwọn bàbá wọn balẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ni. Ṣé rí nígbà tán ní máa sọ̀rọ̀, mi ò tiẹ̀ mọ̀ tí mo fẹ́ sọ. Torí wípé bí inú èèyàn bá ti dùn gbà mí ẹ̀ tiẹ̀ ní mo fẹ́ sọ, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Honestly speaking, àmọ́ mo rí nǹkan kan, ọ̀rọ̀ mi ò ní pọ̀. Ilé kí la wọ. Bẹ́ẹ̀ni. Ní ìgbà tí mo kí gbogbo ẹ̀yin bàbá tẹ́ wà níkàlẹ̀ Honourable Justice, bàbá mi Dr. Olóhùn yín, gbogbo ẹ̀yin bàbá mo kí yín, torí mo fi Ọlọ́run kí yín, mo fi Ọlọ́run kí yín. Nígbà tá a fẹ́ kírun lénìí ní Ansar Islam, mo rí bàbá mi tí wọ́n jókòó yìí,
mo wá ní ẹ wo bàbá wa yìí wọ́n dẹ̀ jọ bàbá wa Sheikh Kamaldeen mo ní béèyàn bá rí ojú bàbá wa Kamaldeen you see Baba as an harmless someone. Ṣé ẹgbẹ́ òyìnbó mi yẹn harmless you see the face of an harmless someone ẹni tí ẹ ní rí jàǹbá kan lọ́wọ́ ẹ̀. Ọlọ́run àmọ́ ṣe wọ́n bẹ́ẹ̀. We describe Baba as someone that is humble. We use humility and humbleness. Ẹ̀yin onímọ̀ ẹ máa bá ń wá ìtumọ̀ humbleness and humility bóyá méjèèjì lọ parí pàṣù. Àwa dúpẹ́ fún Ọlọ́run ọpẹ́ àkọ́kọ́ tá a kọ́kọ́ dún ni pé gbogbo àwọn tá a wà ń bí Ọlọ́run ṣe wá ní mùsùlùmí. Wàláhì ẹni tí ò bá ti ṣe Islam ó jẹ́ ìyàwó àjọ Ọlọ́run. Ó dáràn gidi. Woman yabutake gọ́ọ̀rọ̀ dìínà fálà yukbala mini wà ó wá fẹ́lẹ́ ahirot mìíràn rẹ̀ ọ̀ṣẹ̀rẹ̀ Ọlọ́run ṣe mistake láti sọ. So bá a bá wá rí àwọn kan lẹ́ni tẹ́ ẹ̀ bá ń bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá ń lè pamọ́ mọ́ yín lọ́wọ́ ẹ fi wọ́n lẹ̀ ṣe bí kápú ni ọjọ́ mélòó ló kù béèyàn lo 100 years láyé yọ̀tàn yọ̀kan 150 years kò ní pẹ́ 200 years má bá pèèyàn pé we give you an opportunity to spend another 300 years èyí ó fò sókè pé èmi nìkan dá 300 years ilẹ̀ ń ṣú ilẹ̀ mọ́ one of the signs of Allah in the alternation of days and nights ọjọ́ kan ní ọkọ̀ọ̀la. Ọlọ́run ti wá design ikú gbogbo wa láàbù àwọn nǹkan mẹ́ta kan wà Ọlọ́run ti ṣe pẹ̀lú wa ní choice Ọlọ́run máa dán wa wò wọn nàbí ìlúkùn bìṣárì wà lè hàrí fìtì náà pé mò ń gba dáadáa mi ò ní gbàdá kejì kì í ṣe tọ́lọ́run wàláhì yóò máa dùn yóò máa kan èmi wá jókòó jọ kan mo ṣe research mo rí i pé gbogbo ìgbà tí ó fi máa dùn lé ayé yóò kéré sí ìgbà tí ó fi máa kan àfi bẹ́ẹ̀ yóò bá ní lọ́kọ bí ò ní níyàwó bí ò ní ní bàbá bí ò ní níyà bí ò ní bímọ béèyàn bá wà láyé bí bá ń gbàdúrà wípé Ọlọ́run wọ́n jẹ́ ń ṣáájú àwọn ẹlẹ́yẹ mi lọ àwọn àdúrà kan wà tí ò kì í gbà bó ṣe lè wò ká ṣe tó ẹ mọ́ ìbí bẹ́ẹ̀ ni bàbá mi pé wọ́n ń ṣe wáàsí níwájú yín mo kàn digress ni ọ̀tọ̀ ní tí mo fẹ́ sọ màá dẹ̀ débẹ̀. Bẹ́ẹ̀ni. Ó tí mo fẹ́ fàyọ ni wípé bó ṣe lè wò ká pẹ́ tó láyé á jáde kúrò mẹ́jọ kan náà ilé ayé wa dàbí ọ́ọ̀lù kan tá a wọlé báyìí a sì jáde. This is not our permanent home. Láàárọ̀ yìí nígbà tá a fẹ́ gbéra a lọ opportunity láti kí kan náà ọmọ ìyá wa wòyí ìjà àrùn kọ́ nìyẹn kò mọ̀ pé òun ní ó sì wà láyé kò mọ̀ pé òun ní sí láyé mọ́ yọ wọlé yọ lọ sùn lálẹ́ ilẹ̀ mọ́ ó lọ ṣọ́ọ̀bù kò ṣe nǹkan kan ilẹ̀ ọmọ àlèkè àmọ́ lọ́pọ̀ sí. àwa lọ kí ọkọ nígbà dọ́dọ̀ ọkọ bá tún bú sẹ́kún mo wá wò pé ọ̀rọ̀ ẹkún kọ́ ló kàn òkun sunkún òkú a lè kú òun bẹ́ẹ̀ kọ́ lọ sọ pé ìwọ tó fẹ́ tó ń sunkún ìgbà máa bọ̀ lọ́dọ̀ mi tí ò sí bàbá tí ò wọ́n lọ Allah does whatever he wills. Bá bá béèrè pé gbogbo àwa tá a wà ń bí iléyá oṣù kan lénìí wàláì ẹni tí ò ní ṣe lẹ́yọ́ wà ń bí yóò sì máa sọ pé Ọlọ́run jáde arojú sọdún. Kọ́dà yóò tún ra sọ ọdún. He does whatever he wills. Àwọn ọ̀tẹ̀ lọ ni. O lè mímí sọ pé ẹjẹ́ àkọ́kọ́ zero mind wa pé we can die at any time. Kò sígbà tá a lè kú. Ẹnìkan kọ́lé Ọlọ́run jẹ́ rẹ́mi lò Ọlọ́run jẹ́ àmín ó lè mọ rẹ́mi lò ó. But ọmọ èdè ènìyàn a kì í pèpè à. Mo wá bá bàbá wa dúpẹ́. Alhamdulillah. Ẹ̀yin máa padà sí aburú. Lénìí ní ìrọ̀lẹ́ yìí lọ́sàn-án yìí a ti tètè dé mo fẹ́ rìn káàkiri ká wo yunifásitì bàbá wa mo wá débẹ̀ bàbá wa barrister US Imam àwọn ní national vice president fún Academy of Islamic Propagation gbogbo àgbáyé wọ́n sì jẹ́ àdàbíyà wọ́n wá àwa wo gbogbo buildings yẹn gbogbo a rí pé structure ti wà wàhálà university ti dé. Wallahi. Honestly, bá a ṣe ń bọ́ síbí là ń bọ́ síbí in tó wà níbẹ̀ yẹn kì í ṣe nǹkan kékeré. Ọ̀pọ̀lọpọ̀ owó ló ti lọ. Àwa dúpẹ́ fún Ọlọ́run lójú ẹ̀mí wa abẹ́ Ọlọ́run ni o Ọlọ́run jí ó ṣeé ṣe o. Àmín. Lójú ẹ̀mí bàbá wa jí ó ṣeé ṣe o. Àmín.
a ṣe yìí ó wù lọ́lọ́ ní tá à ń fẹ́ ọlọ́run mọ́sá ìṣe fún wa o. Allahumma amin. àkọ́kọ́ nìyẹn torí mi ní pẹ́ aago mẹ́fà bá ti lò náà ní dàkẹ́ ó ti dà bẹ́ẹ̀ bá ní bínú kó fẹ́ pọ̀ jù ìṣẹ́jú mẹ́sàn-án. ó kù ìṣẹ́jú mẹ́sàn-án. ẹlẹ́ẹ̀kejì ni pé a dúpẹ́ fún ọlọ́run. alhamdulillah. ìgbà tí a fẹ́ gbéra kúrò nílé mo wá dágbére fún dáàdì mi mo ní à ń lọ sí Ìlọrin a sì fẹ́ lọ kí bàbá wa Khalifa wọ́n ní Ansarul Islam mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní Allahu Akbar wọ́n wá ní kí n máa bọ̀ wọ́n wá fún mi ní ìwé kan wọ́n ní kí n máa wò mo wá wò kí ló wà bí ìwé náà ní ìwé tí mo mú lọ́wọ́ yìí ó ní ọjọ́ tí Ansarul Islam pé 50 years. Allahu Akbar. Ansarul Islam Society of Nigeria Golden Jubilee that was 1992. Ansarul Islam was founded in May 28, 1942. Ó kù gẹ̀rẹ̀ díẹ̀ báyìí tí Ansarul Islam tí bàbá wa dálẹ̀ tí ó pé 80 years. Allahu Akbar. Ẹ dákun ṣe 80 years a máa sọ ọmọdún nílé ayé a máa sọ ọdún kékeré nílé ayé 80 years. Wàláì mo sọ fẹ́nìkan mo ní tí n bá fi lé pé 80 years láyé màá wà lè Jánnà ó ní kí n ṣe àwò látìgbà tí n bá ti pé 70 yìí ní lọ́bì kankan máa ń yìn àjókòó ní mọ́sálásí ìmọ̀ àbí ọlọ́run. Pé mo wá pé 80 years 10 years níbi wà ní mọ́sálásí tí ìmọ̀ àbí ọlọ́run. In the next 11 months Ansarul Islam will clock 80 years. Ọjọ́ tí Ansarul Islam wá pé 50 years ó ní 1992. In tó fọ́ ní bẹ́ẹ̀ni níjọ́ náà lọ́hùn bàbá wa wọ́n ní His Royal Highness Malam Aliyu Abdulkadir àwọn ni bàbá àgbà àwọn ni Emir of Ìlọrin níjọ́ náà lọ́hùn 29 years ago. Wọ́n wá gbé fọ́tò bàbá wa bàbá àlùbáríkà His Eminence Sheikh Muhammad Kamaluddin Al-Adabiya MFR OFR ORSA Egypt founder Ansarul Islam Society of Nigeria. Wọ́n gbé tí wọ́n ní ẹgbẹ́ Allahu Akbar. Ṣé ẹríjọ́ gbé ibi àlìkíyàmọ̀ yóò lágbára o. Gbogbo téèyàn ti ṣe pamọ́ sí mọ̀ hàn síyàn báyìí. Rẹ́kọ́ọ̀dù ni o. Now, gómìnà ìjọ náà lọ́n His Excellency Alhaji Shaba Lafiaji, former governor of Kwara State. Nínú àwọn tí wọ́n wà níbí ní tó ṣokùnfà tí bàbá tèmi fi fẹ́ mi níwèé mi. Lẹ́yìn ẹ̀ His Excellency Alhaji Isiaka Adeleke, governor of Osun State. Nínú àwọn eminent personalities tí wọ́n ń retí ìjọ náà lọ́n. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. My father was a commissioner in Osun State. Àwọn náà wá ṣojú Alhaji Isiaka Adeleke níjọba náà. Pẹ̀lú ìbáṣepọ̀ wọn pẹ̀lú àjọṣepọ̀ pẹ̀lú àwọn àti bàbá wa Sheikh Kamaluddin níjọba náà lọ. Nínú àwọn tí wọ́n tún pè ní bàbá wa His Royal Highness Alhaji Tijani Ọládòkun Oyèwùsì Àgbọ̀nrán second Timi of Ẹdẹ. Gbogbo àwọn tán ní ìbáṣepọ̀ pẹ̀lú bàbá wa ni. Nínú àwọn tó wà níbí Alhaji Chief Dr. SN Edu Magaji Giri of Ẹ̀pẹ́ bẹ́ẹ̀ ni bàbá wa Dr. Abdulwahab Yanda Fọláwíyọ àwọn náà wà níbí bàbá Àdínní of Nigeria. Nínú àwọn tó wà níbí Alhaji Dr. Abubakar Olúṣọlá Saraki níjọ́ náà lọ́hùn àti Alhaja Chief Fatima Alomimata. Alomata. Wọ́n mọ̀ kẹ́bí ń bá pè é correct. Alomata. Former Deputy Governor Alhaja Chief Mrs. Sinatu Aderoju Ojikutu níjọ́ náà lọ àti bàbá wa Aṣíwájú Àdínní of Nigeria Alhaji Dr. Chief Basọ̀run MKO Abiola. Níjọ́ náà lọ Alhaja Chief Mariam Bọ́lá Kaju Ààrẹ Àdínní of Nigeria àti Alhaja Asmau Gógó Aláwo. Ògbó aláwo. Ògbó aláwo. Ọmọ Ìlọrin ń bẹ lẹ́yìn yín ọ̀gá. Àti bàbá wa Alhaji Quadri ẹsẹ apá Ọ̀kàgì. Bẹ́ẹ̀ni. Wọ́n wà ní ìjọ́nà lọ. Àti finally Alhaji Muhammadu Rufai Sai. Ìbéèrè kan wá wà tí mo fẹ́ béèrè. Náà.
90% àwọn tó wà bí iná ti jọ́ lọ nípe Allahu Akbar. tí wọ́n sí láyé mọ́ ikú tó ń kojú gbẹ̀ ni òwe ló ń pa fún ni. That was 29 years ago. Ní agbára Ọlọ́run Ansaru Islam ó ṣe 80 years. Àmín. Àdúrà kan wà tí mi wá fẹ́ tọrọ kọ́lọ́hún bá ná lánàá àná ẹ̀ gbogbo yín náà lẹ́bàá ń ṣe àmín nígbà ń bá parí ọ̀rọ̀ mi ó kù ìṣẹ́jú márùn tó wá pè máa jẹ́ káwa mùsùlùmí mọ̀ wípé góòlù la gbé lọ́wọ́. Masha Allah. Wàláhì gẹ́gẹ́ bí n tí mo sọ gbogbo àwọn bàbá tán wà níbí lénìí tó fi dórí bàbá wa àgbà àpọ́nlé tí gbogbo ayé ń ṣe fún wọn lénìí ìsìláàmù tó wà lára wọn ni. Àwọn èèyàn wà máa kí wa pé ẹ̀ ń gbé ìsìláàmù ga ẹ̀ ń gbé ìsìláàmù ga èmi wá máa ń correct wọn pé lóòótọ́ ẹ̀yin rò pa ń gbé ìsìláàmù ga ìsìláàmù gan ní gbé wa ga. Bá a bá wá ní wọn ní mọ̀ wá mọ ìsìláàmù mọ́ ìjọ náà ládẹni yẹpẹrẹ oríire ńlá ni o bá a jẹ́ mùsùlùmí. Alhamdulillah. Mo láǹfààní wọ́n ní kí n wá ṣe wáàsí ní ìlú kan tó ń pè ní Manchester under United Kingdom. Mo wá lọ́jọ́ náà lọ bí mo ti sọ̀kalẹ̀ inú plane àwọn èèyàn ti pọ̀ wọ́n wá pàdé mi. Báwọn èèyàn ṣe rí mi báyìí náà bá ń bá mi yọ fọ́tò wọ́n sà ń bá mi èrò sà pọ̀. Àwọn òyìnbó tí ò dá kan mọ̀ náà àwọn náà ṣàrí wípé wọ́n bá mi ya fọ́tò àwọn náà bá bẹ̀rẹ̀ sí bá mi ya fọ́tò àti tó ṣí àyà lẹ̀ àti tíríkọ́tà àyà àti tó ṣí orílẹ̀ mo ní mo wá dáràn báyìí kéde bá wá bọ́ sórí Facebook àmọ́ láwọn tí ó ní pé Yusuf ti wá di nǹkan sílùú òyìnbó báyìí wọ́n sì rí mọ̀ wípé èmi náà kọ́ mo wá ronú mo ní abẹ́ẹ̀rí nǹkan àpọ́nlé tí wọ́n ń ṣe fún wa Islam tán rí lára wa Wallahi. bá a bá wá láàṣẹ Islam ọmọ adẹniyẹpẹrẹ Ọlọ́run má ká Islam kó ní ìgbésí ayé orí ńlá lọ́dọ̀ ń ṣe fún wa bá a jẹ́ mùsùlùmí èyí tí ń fi rọra sọ̀rọ̀ bíi ìṣẹ́jú mẹ́ta tó kù mo wà níbi tá a ti ń ṣe program online níjọ́ Wednesday tó lọ yìí that was ìjẹta gbogbo ẹni tó bá kọ́mọ̀ tó bá ń wo program wa Christian kan wá pè ó pè rẹ̀ ní Mr. Paul àbí bẹ́ẹ̀ kọ́ Bẹ́ẹ̀ni. Mr. Paul ó wá ń tọ́ka sí fún wa wípé alukurani ò kì í sọ̀rọ̀ Ọlọ́run kò yé ni mo wá ń bí léèrè ọ̀rọ̀ fẹ́ pọ̀ online ní anytime oorun tiẹ̀ ti ń kùn mí gbogbo àwọn táwọn programu yẹn náà sọ pé mo ti yán ó mo ní bẹ́ẹ̀ ni mo ní Mr. Paul ìbéèrè tó kọ́kọ́ bí mí léèrè àkọ́kọ́ ó ní kí ló dé tí mo fi ń tako bíbélì mo ní wọn ò tako bíbélì èmi náà pẹ̀lú àwọn tí ń tú àṣírí tó wà lórí bíbélì ni torí pé àlùkùránì tọ́lọ̀ fún wa ọlọ́ni afala ayatadabbaruna al-Qur'an. ẹ kò wá ronú pa Al-Qur'ani. níbi kan ọlọ́ni am ala qulubin akfaluha níbi kan tó bá jẹ́ pé kì í ṣe ọ̀dọ̀ èmi ọlọ́ni kùránì bá ti wá làwọn jáde fi ikhtilafan kathira ẹ mọ̀ rí contradiction abnormalities mo wá ní Mr. Paul ìtìjú tí Mr. Paul ló gbàǹjọ́ náà Ọlọ́run ní fi irú ìtìjú bẹ́ẹ̀ Ọlọ́run ní yóò tọ́ sáwọn mùsùlùmí. Àmín. bọ́ bá jẹ́ pé mi ni mo wà nírú pòsíṣàn rẹ̀ ńjọ́ náà lọ́n níjẹta ẹ̀ àfi kí n sùn kí n má jì mọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni o kí ni ìtìjú náà mo ní Mr. Paul mo wọ́pọ̀ dúró báyìí pé fọ́múlà wo ni mo lè lò fún nínú àwọn fọ́múlà àtọ́pọ̀ tá a máa ń lò torí àwọn fọ́múlà yẹn pọ̀ mo wà nínú mọ́tò ìjọ kan ẹ má bínú pé mo digress arábìnrin kan wá bẹ̀rẹ̀ sí ṣe wàásù àfikẹ́ gba Jésù ayé yín tí mo sọ ti pẹ́ awọ mọ́tò láti Àkúrẹ́ à ń lọ sí Èkó ó wá fi gbogbo bíi wákàtí bíi méjì ló fi ń preach kọjá nísìnyí ó sàn sóyìnbó lọ ní you must accept Jesus Christ as your personal Lord and Saviour Jesus came to this world ìpìlẹ̀ ó sàn sọ gbogbo ẹ̀ tán inú run mímì sì fẹ́ takò ó wá parí tán mo rí pé àti ìdẹ́kọ̀ mo ní tó mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní ọkọ̀ yìí wọ́n ní òwò màmá wa tó bá wa sọ̀rọ̀ yìí Ọlọ́run bá ṣe dáadáa fún un náà ń sàmì ọ̀nà ìfẹ́ gbàyàn sí i mo ní ìyá ìwà sọ̀rọ̀ òyìnbó lọ́tọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ wá náà kọ́kọ́ lẹ́gbẹ́ òyìnbó èmi ò wà bá wọn tú sí Yorùbá ní tí ìyá ìsọ fún wa náà ni wípé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run wọ́n wá rán àwọn ànábì náà sórí bí ayé wọn pọ̀ nínú wọn ni ànábì wa Muhammad ẹni tí ó bá ti wá gbàgbọ́ kò ní rí bá ti ṣe kò ní rọ́nà gbé gbà ẹni tí ó bá ti jẹ́ mùsùlùmí ó ṣe rí ní ayé àṣé arábìnrin àsọgbọ́ Yorùbá wọ́n fẹ́ wo mi ní pé àfa wáì náà ó
mo ní ṣe bí ìwọ̀n dá sí ọ sọ̀rọ̀ èmi sọ̀rọ̀ mo dì ọ́ mú ni ò dì ọ́ mú ọ̀rọ̀ wa fẹ́ di bí wàhálà mo wá ní gbogbo ẹ̀wà nú ọkọ̀ mo ní béèrè kan tí mo fẹ́ béèrè bí Jésù bá padà dé ẹ dákun ìjọ wo ni ó darapọ̀ mọ́ sẹ̀lẹ́ ni àbí kérúbù àbí dípà àbí methodist ẹnìkan ló kọ́ sọ̀rọ̀ ó ní bí Jésù bá dé dípà ni ó jẹ́ ẹ wá wọ ọkọ̀ kọ̀ńdọ́tọ̀ wa ní kí ló ṣe yín mò ń bọ̀ kí ló ṣe yín Jésù ò lè jẹ́ dípà Jesus Christ na sẹ̀lẹ́ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi Islam is so beautiful ọlọ́mọ àmà pọ́n wa lé ó ṣe wá lẹ́lẹ́sìn àlàáfíà ó ṣe wá ní mùsùlùmí Reverend Dr. Kunle Salami ìjọ kan bí a ti ń ṣe debate máa padà sórí ọ̀rọ̀ pọ̀ láàrin ìṣẹ́jú kan tó kù mo wá ń sọ fún Reverend ìjọ yẹn bí a ti fẹ́ ṣe debate ẹ wo alukur'an ní arabiya èyí tá ń lò ní Ìlọrin bíi wàláì kò yàtọ̀ sí tọ́fà kò yàtọ̀ sí tògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ kò yàtọ̀ sí tìbàdàn alukur'an ní Nàìjíríà náà ń lò Ghana òun náà ń lò ní Yugoslavia òun náà ń lò ní Canada alukur'an tó wà lamẹ́ríkà náà ń lò ní gbogbo olú ayé pátá kò yàtọ̀ síra wọn alukur'an ní arabiya ẹ lè rí ọwọ́ bàjẹ́ kankan bẹ́ẹ̀ ó ní professor kan fi sọ̀rọ̀ ó ní I have studied alukur'an I have not seen a book that has so much remained in its pure, pristine purity, untampered with, other than Al-Qur'an. Holy Ghost kan kò sí ẹni tó lè yọ kó nínú Al-Qur'an, consistent with self. Sa'alika al-kitabu la rayba fihi hudan lil-muttaqin. It's a revelation from the laws of the world. Allahu Akbar. Bàbá mi láwọn fi ìṣẹ́jú mẹ́wàá kún sí. Allahu Akbar. Ẹ lè rí kankan ẹ lè rí gbàgbọ́ nínú Al-Qur'an. Mo wá ní Reverend Dr. Kunle Salami ẹ wá gbọ́ o níjọ́ náà lọ́hùn tẹ́ ẹ bá mú alukurani jáde ẹ rí i pé alukurani consistent with self no inconsistencies no variations no abnormalities níjọ́ náà lọ́hùn gbogbo bíbélì tí mo ní kò tí ì ju bí 30 something lọ lóde òní I have more than 300 versions of the Bible bẹ́ẹ̀ ni o kò sí I have challenged all the Christians in this whole wide world bẹ́ẹ̀ mo ti lọ ṣe wáàsí káàkiri tá a bá ń ka àwọn orílẹ̀-èdè àkà mẹ́rìnlá I've been to Germany, I've been to United Kingdom, I've been to Spain, I've been to France, I've been to Netherlands gbogbo àwọn countries yìí pátá I have challenged all the Christians àwọn pastor márùn ní Netherlands ọ̀pọ̀lọpọ̀ ó ti wò àwọn ni wọ́n challenge mi ní Holland Netherlands ní 2014 wọ́n sì ní kí n máa bọ̀ kí náà ní ká wá sọ where lies the path to salvation. Torí wípé Islam tọ́lọ́ fún wa oh my God Islam is wonderful Islam is beautiful Islam is superb Islam is executive Islam is prevailing. Mo ti ń bọ̀ àyè orin ò tí ì dé ṣé wá rí bọ́lọ̀ ṣe wá fún àyè ọkàn èèyàn wà balẹ̀ bí èèyàn bá fẹ́ lọ gbá bọ́ọ̀lù tó bá rí gíásí tó dáa tọ́lá láàfíà tí bọ́ọ̀lù dáa orí fíìlì dáa gbogbo nǹkan pé síbẹ̀ ọlọ́run ọba mi o níjọ́ náà lọ́hùn Reverend Dr. Kunle Salami mo wá mú jáde báyìí mo wá ń gbé àwọn bíbélì jáde mo ní this is King James version of the Bible it is not the Bible it is only a Bible Revised Standard Version of the Bible it is not the Bible it's only a Bible New World Translation it is not the Bible it's only a Bible nígbà tá a fi parí program ọ̀kan nínú àwọn evangelist náà bá wa ó kàn wá bá ní pé àfà èmi ṣe tán láti di mùsùlùmí o. And so many like that gbogbo ẹni bá wà níbi program wá síta ṣe nílé Ifẹ̀ ní alẹ́ ẹjọ́ méjì 158 Christians converted to Islam in 2 nights. Ó lẹ kán wá dìde ó lóun ọ̀gbàgbọ́ mo ní challenge wa ká wá parade ká ṣe parade of combat. Kákọ́ gbogbo ẹ̀rí jáde gbogbo àwọn tó ti gba Islam kán wá máa sọ̀rọ̀ ní kọ̀ọ̀kan àwa mùsùlùmí àkín dọ́kítọ̀ ẹ̀ níjọ́ náà lọ́hùn ọlọ́run wá gbà fún wa halan wa salan wa marhaba ẹ̀sìn bàbá ọlọ́run wá gbà fún wa kí ló fà á torí Islam tá a gbé lọ́wọ́ ni ó ṣe é dìfẹ́ ó Allahu Akbar sáwà là ń dìfẹ́ ọlọ́run ló dìfẹ́ nìkan rẹ̀ bá a bá wà nínú nǹkan tá a ní lè defend bíi Mr. Paul ìbéèrè tí mo wá bí Mr. Paul léèrè kó jẹ́ ẹ̀kọ́ fún wa ṣe rí àwọn ìbéèrè kan wà bí Christian bá bi wá léèrè nígbà míì á tún sọ fún pé gbá sọ́ọ̀tì míì ni tó bá tún béèrè míì á tún ní gbá sọ́ọ̀tì míì ni ọkàn wa balẹ̀ àwa mùsùlùmí Islam ó tó gbangba sùn lọ yẹ torí pé Ọlọ́run ló gbé kalẹ̀ kò sí àmúlùmọ́là kankan bẹ́ẹ̀ straight forward níjọ́ náà lọ́hùn ìjẹta yìí náà ni Mr. Paul ní okay contradiction ẹ ló wà nù Bíbélì kí lẹ́ẹ̀rí mo wá dúró báyìí nínú àánú Ọlọ́run I have more than 1,000 contradictions in the Bible bẹ́ẹ̀ni
ṣùgbọ́n mo wá wò pé wo ni mo lè mú jáde wọ́n ló ìbéèrè mo ní Mr. Paul ìbéèrè kan péré mo kọ́kọ́ fẹ́ béèrè níta mo sọ di méjì nígbà mo rí wípé Mr. Paul mo ti fún ní nǹkan tó pè ní permanent state of shut up. Mr. Paul aago wákàtí kelòó ni wọ́n pa Jésù àwa mùsùlùmí ò gbà pé wọ́n pa Jésù àbí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run ní adàárú mọ́ wọn lójú ni. Ọlọ́run ní Quran chapter 4 verse 157 tẹ́ ẹ bá wò dé sálẹ̀ torí àsìkò mi ní ìwìlẹ̀ ká Ọlọ́run ní adàárú mọ́ wọn lójú ni. Now Mr. Paul wákàtí kelòó ni wọ́n ka Jésù má gbélébù tó bá di jọ́ ọ̀gbìn di àlìkíyàmá ẹ̀yin bàbá mi ẹ̀yà mi wà láì gbọ̀ngàn sọ àìmọye àwọn pastors náà ti pè wá lábẹ́lẹ̀ pé má là àmọ́ kó dodo lẹ́ ń sọ kó bá a bá di mùsùlùmí kí láàmú jẹ I swear by Allah ẹ má fọ́ kókó ọbẹ̀ wa má. publicly lákùrẹ́ ni pastor yẹn ti gorí stage ó ní gbogbo wáàsí tẹ́ ẹ ṣe láti jẹta tẹ́ ẹ bẹ̀rẹ̀ yìí ṣe ló kàn tiẹ̀ ti dọ́pọ̀ lọ́mọ yorùbá yìí ó mi ò tiẹ̀ mí tí mo fẹ́ ṣe mọ́ o ṣùgbọ́n tèmi náà bá a ní mo di mùsùlùmí ní ìsìn kí ni máa jẹ náà ó ti gbàgbé pé ọlọ́run lọ́ba tí tó yàn wọ́n ti gbàgbé wípé ọlọ́run tí pèsè fún yàn àwa tá a wá jẹ́ mùsùlùmí àánú ọlọ́run ló lé wa bá kì í ṣàwa náà ọlọ́run kan fẹ́ràn wa ní báwa náà bá jẹ́ kèfèrí tá a wà nínú pòsíṣàn wọn táwa náà pariwo pé praise the Lord Holy Ghost single praise the Lord àìmọ̀ òní jẹ́ àmọ̀ a wà á máa ṣe nǹkan táwọn olóyìnbó ń pè ní we will be cherishing self-delusion ẹnìkan jáde níbi àti ń ṣe wáàsí nínú Ramadani kó sì béèrè ẹ̀bẹ̀ kan nìyẹn mi ò gbọ́ rí tó bá ní àfà ǹjẹ́ ìgbà pé mo ti kú rí bẹ́ẹ̀ mo kọ́kọ́ wò pé ké kú rí torí rí òpé ni àbí ó sùn kò jí mọ́ èwo ń bẹ̀ ó ní mo ti dá ìbò òun ti kú rí báyìí kó òun á jí dìde mo kọ́kọ́ sún sẹ́gbẹ̀ẹ́ kan náà pé ìwọ ti kú rí báyìí ó ní bẹ́ẹ̀ ni ó ní gbà tó ń kú àwọn nǹkan kan yọ sí òun mo ní ìwọ kú bó ṣe wà ó ní bẹ́ẹ̀ ni mo wá bàbá pé inna lillahi wa inna ilaihi raji'un ẹ dákun ẹ wọ̀rọ̀ ìgbà tó ń kú ló ń bá Jésù pàdé ṣé ni a máa kú lẹ́ẹ̀mejì ni bó láti fẹ́ yanjú yẹn àfi kéyìn sáwọ́ra fílẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan pé tó ilé mọ́dàmí lọ́pọ̀lọ́rú ẹ wá máa wò Mr. Paul ìbéèrè tí mo wá béèrè ní wákàtí kelòó ni wọ́n ka Jésù má gbélébù ó kọ́kọ́ wòkè báyìí nítorí mọ̀ pé owó kèmí orí o èmi mo fi yan òkun fúnra nínú ọpọlọ tèmi o àwọn ìbéèrè kan wà tí ó kọ́kọ́ mìíyàn báyìí ná táwọn náà kàn ṣàpàràrà torí pé gbogbo ayé ní gbọ́ wa mo wá ní Mr. Paul the whole world is watching us if you are here to make any bogus claim the whole world is listening to you then you will be reduced to an intellectual bastard in few minutes kìíní yẹn ó go viral ìwọ ọgbọ́n ó tún wò pé ìyá yìí ẹ̀kọ́ ló bàjẹ́ tó báyìí sẹ́mi náà mo sì sọ àṣẹ kò sì ní í ṣe é yọ ọmọ so ronú kò tó sọ̀rọ̀ ó ní bí ọwọ́ alẹ́ náà mú Jésù bóyá wọ́n ṣàpáṣá ìyẹn kọ́ là ń béèrè ẹ̀yin lẹ́ náà pa àwa gbà pé wà á máa kọ́ńtà wà á máa sọ̀rọ̀ wọ́n náà kí ṣùgbọ́n hàn láhùn wọ́n ṣàṣìkò Mr. Paul kí n ràn ọ́ lọ́wọ́ bá mi sí John chapter 19 gbé láti verse 14 parí ẹ̀ sí 18 nígbà tí ó kà wípé wákàtí kẹfà ni wọ́n kan Jésù mọ́ àgbélébùú Mr. Paul ṣé ẹ wá gbà bẹ́ẹ̀ pé wákàtí kẹfà ni wọ́n kàn má gbélébùú ó ní mo gbà bẹ́ẹ̀ after all mo ti kà nú Bíbélì ẹ ṣeun ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi nítorí bá ti dàrú láyé náà ti dàrú dọ́gbìndì àríkíámọ̀ torí wípé bíjọ́ ní ṣe sọ̀rọ̀ yẹn arákùnrin kan wà ní Bíbélì náà tá ń pè ní Mark kan wo John ní pé John yé tarẹ̀ irọ́ rẹ ti pọ̀ jù kò màmá rí bẹ́ẹ̀ ó sì ń bẹ̀. Mark chapter 15 verse 25 ẹ̀yin ọmọ ayá mi nẹ́sìn Islam ẹ̀yin bàbá mi ẹ bá ń gbé títóbi fọ́lọ̀ Mark 15 verse 25 wọ́n wá Mr. Paul wá ń kàn bẹ́ẹ̀ wípé ní wákàtí kẹta wọ́n bọ̀ ní wákàtí kẹta ní wákàtí kẹta ọjọ́ ní ìwọ̀n wákàtí kẹta ọjọ́ ní wọ́n ti kan Jésù má gbélébùú ní ìwọ̀n wákàtí kẹta ọjọ́ Mr. Paul èyí tẹ́ ẹ kọ́kà ó ní wákàtí kẹfà eléyìí ó ní wákàtí kẹta ìwé la máa gbàgbọ́ wallahi ọba mo fi búra ẹ lọ tó fídíò yẹn wò Mr. Paul sì mí kalẹ̀ ó ní
wọ́n ní Mr. Paul you are on hot seat ẹ ti wà lórí àga tó gbóná èmi èèyàn lásán tí ò ní túmọ̀ lẹ́wà mí kalẹ̀ wájú mi á ń bọ̀sibọ́sí ọlọ́run ọba ẹlẹ́dà Mr. Paul ò lè dáhùn Short number 1. kò lè ṣe kíni kò lè dáhùn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì eléyìí fọ́nì arákùnrin kan wọ́n pè ní Jehoiachin in the Bible in the book of 2 Kings chapter 24 verse 8 ọmọ ọdún mélòó ní nígbà tó jọba ilẹ̀ Israeli wọ́n lọ jẹ́ ọmọ ọdún 18 méjìdínlógún ó dá tá a bá wá wo 2 Chronicles 36 verse 9 ọmọ ọdún mélòó ni nígbà tó kà ó lọ jẹ́ ọmọ ọdún mélòó mẹ́jọ inú dictionary wo ni 18 àti 80 méjìdínlógún àti mẹ́jọ ti ṣe déédéé ara wọn náà ti wà synonymous Mr. Paul tún ṣe wọ́n lè wà lórí àga tó gbóná Mr. Paul kí làwa ṣe báyìí ó ní wọ́n ṣàkàn wọ́n ṣàjọba wọ́n ṣàkàn Jésù wọ́n ṣàjọba wákàtí kelo ọ̀rọ̀ wa di lókùnmi Hallelujah. ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi bọ́ bá jẹ́ pé inú ìsìláàmù lélẹ́yìí wà á máa dọwọ́ bojú báyìí ni ariwo òsì ní já gbádùn ìsìláàmù Sáré o wá gba ìgbà. wọ́n ti wá pariwo ariwo yẹn wà á pọ̀ àní máa tá à ń ṣe má ọlọ́run wá gbé ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam ọlọ́run wá gbé kalẹ̀ bá a bá gba bọ́bọ̀ bá a bá gba ànábì gbọ́ àní gba Jésù gbọ́ bá a bá gba ànábì gbọ́ àní gba Mósè gbọ́ àbí bẹ́ẹ̀ kọ́ tá a lámà tó júwe gbogbo òjíṣẹ́ ọlọ́run fún wa ẹ bá ń sọ pé sallallahu alaihi wasallam. ẹni bá ti wá gba ànábì Muhammadu gbọ́ òun ni ó gba gbogbo àwọn ànábì ọlọ́run yòókù gbọ́ béèyàn bó bá dijọ́ pé di àlìkíámà ibi tá a ti firi ní bọ́lá bá ní mo fẹ́ ṣèdájọ́ gbogbo ẹ̀yin tẹ́ gba Mósè gbọ́ ẹ bọ́ sápá kan àtàwa àti Yahudi àti Jew àtàwọn Christian àbọ̀ sápá kan àlà gba Mósè gbọ́ bọ́lá bá ní ọ̀dà gbogbo ẹni gba Jésù gbọ́ ẹ bọ́ sápá kan àtàwa Christian láàjọ bọ́ sápá kan pa àjọ gba Jésù gbọ́ bó tiẹ̀ jẹ́ pé gbàgbọ́ wọn tún mẹ́ẹ̀ àwọn Jew láwọn ọ̀gbà Jésù gbọ́ John chapter 1 verse 11 Jésù tọ̀ àwọn èèyàn tiẹ̀ wá àwọn àgbà gbọ́ bọ́lá bá ní kò tí ì wá pín síbẹ̀ gbogbo ẹni bá wá gba Muhammadu gbọ́ ẹ̀yin ni ẹ máa wà lọ́jọ́ náà ibi táwa mùsùlùmí ó ti soríire nìyẹn oríire lórí àwa o oríire ṣé gbogbo wa ló lóríire tá a wà ní oríire lórí àwa o oríire àti kékeré mọ́ Ọlọ́run lọ́kàn oríire a ní òun Ọlọ́run lọ́kàn náà wá tá a wà ń bì a sì máa ná bí lójíṣẹ́ rẹ̀ oríire bí ilẹ̀ bá ti mọ́ a máa kírun oríire ká ṣàlùwàlá ká kí ṣubú yìí oríire bó bá di lọ́sàn-án ká kí zùúrì oríire bó bá di ìrọ̀lẹ́ ká kí àṣírí oríire bóòrùn bá ti wọ̀ ká kí mọ́gìrìbì oríire bó bá dà ṣálẹ̀ ká kí ìṣáì oríire bó bá di lóru ká yán náfìlà oríire ká ṣàlùwàlá ká kí tààjùd oríire bàbá wa nípa ká lọ sí Mẹ́kà oríire bàbá wa nípa ká lọ sí Mọ́kà oríire ká gòkè àràfà ká dé Mẹ́dínà oríire ká sàṣàfà ká sàmárìwá oríire. wàláì bí Islam bá kọ́ lọ́nà kò ní possible for millions of people in the world gbogbo wa from different geographical backgrounds different colours races languages àwọn àparapọ̀ ní Mọ́kà lẹ́yìn ìmáàmù kan ṣoṣo bí ìmáàmù yẹn bá ṣe tẹ̀kbírà tó lè jò rọrùn gbogbo ayé ó ṣe ọmọ. yóò sì síye. bí ìmáàmù bá sálámà gbogbo ayé ó sálámà bọ́ bá forí kalẹ̀ gbogbo ayé forí kalẹ̀ bọ́ bá rúkú gbogbo ayé forí rúkú bẹ́ẹ̀. ẹ̀sìn wo láti lè rí unity bẹ́ẹ̀ kò sí àyàfi Islam ọba tó wá ṣe wá ní mùsùlùmí ọlọ́mọgbà tí láàmú dànù lọ́wọ́ wa bàbá wa ọlọ́run yá tún rí wọn pẹ́pẹ́pẹ́ ká lọ́rẹ̀ mi wọn látàrí dáadáa àdúrà kan tó wá kù tí mo fẹ́ bí tọrọ tí Ọlọ́run ti ṣe fún bàbá wa Kamaldeen Allahu Akbar èmi bí Ọlọ́run gbogbo ẹni bàbá mi ṣàmì Ọlọ́run ṣèlú bẹ́ẹ̀ fún ọ àdúrà náà ni pé Ọlọ́run ohun tó ṣe fún bàbá wa kọ́ wá fún wọn ní àwọn ọmọ àlùbáríkà Ọlọ́run wọ́n ṣàìfẹ́ mi náà ní ọmọ àlùbáríkà.
àwọn ọmọ mi ọlọ́run jẹ́ ó ṣe lọ́tọ̀ bàbá wa gbogbo èso ara yín wọn ní ṣe lọ́tọ̀ ọlọ́run ṣe wọn lọ́mọ àríwó sọ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah. àwa ni aláfẹ́ wa àwa ni aláfẹ́ o ó ṣe wá lórí pàtàkì ju gèfèrí lọ aláwo ṣe wá lórí pàtàkì ju gèfèrí lọ aláṣẹ wá lórí pàtàkì oṣù bàrẹ̀rẹ̀ àwa mọ ọlọ́run lọ́sàn. ẹ jọ̀wọ́ ẹ lákùn mo rò pé tá à ń ṣe wọ́n ní àwọn èèyàn ń béèrè online pé kí ni tọ́pìkì náà. bẹ́ẹ̀ni. kí n tiẹ̀ mọ agbárin tàbí tọ́pìkì dáàfún náà ju wípé èsù sì gbé jésù lọ sókè gíga gíga ẹ̀wẹ̀. ẹ má mú tọ́pìkì míì wọ́jọ́ ti lọ iná ni pé ìdí tí adúpẹ́ fọ́nà pé ìsìláàmù yìí lọ́nà ìsìláàmù lọ́nà Islam is the only way to salvation. mo wá fi àsìkò yìí kí the national missioner the chief missioner for Ansar Islam Society of Nigeria ó bá ṣe dáadáa fún káàkiri gbogbo àgbáyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allah. Allah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا اهدنا فيمن هديت وخذ بنا إلى الحج نهجا في سواء طريقتي إلى الحج نهجا في سواء طريقتي. àwọn bàbá wọn ní ká papọ̀ ní wa pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. آمين يا ربي. الله. àwọn bàbá ní àpapọ̀ ní ewa pé Allahu Akbar lẹ́ẹ̀mẹ́ta. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar kabira. Allahu Akbar kabira. Walhamdulillahi kathira. وسبحان الله بكرة وأصيلا. àwọn bàbá wa làdí àgbà kí àfa ńláńlá ní ìlú màǹká ẹni tọ́lọ́hún ti ká lára rẹ̀ yàn kó máa jẹ́ dàwátù fún àwọn ẹni ọlọ́run tó ṣáájú Sheikh Yusuf Adépọ̀jù Adamallahu hayata. àwọn bàbá kí yín púpọ̀. Ansaru Islami lẹ́wà yìí bẹ́yẹn bá ṣe wá sí tábà yìí a ní jazakallahu khaira kan táwa máa fún ìwé ẹni nì tí ó sì máa jẹ lọ
gbogbo abáṣepọ̀ yìí àtẹ̀yìn ìyá wa ẹjẹ́ dá Suratul Kawthar jọ Al-Kawthar kò sáàfà torí tútàdì sí gbogbo tí ń bẹnu Suratul Kawthar bàbá Ọlọ́run ó ṣe fún yín bó ṣe dáa tó yìí náà láàárọ̀ yìí nísìnyí ó dá mi lójú pé ẹ ti ní tẹ̀ ń rawọ́ sí kò dáa fún èèyàn tán kọ́mọ̀nì tí ń béèrè hájàtù man àṣà látàkọ̀dí dákun ọlọ́wọ́ kára àlùbáríkà rẹ̀ kí n fi ọ̀dà wọn ní owó نروح ونضرب بحاجاتنا وحاجات من عاش لا تنقضي. a máa sùn a máa jí bídẹ̀rá ti lè kọ́pọ̀ lára àyẹ̀ tó hájàtù man àṣà látàkọ̀dí. bùkátà ẹni tí ń bá nílò òkè tí ń nílò lè kò lè bí yá tán. bàbá ọlọ́run wọlé Suratul Kawthar àti gbogbo ayé ọ̀dájọ́ yìí gbogbo sẹ́tẹ̀ gbáran ọlọ́run ó jẹ́ ọwọ́ ọbẹ̀ yóò tún tòkò. lápẹjá papọ̀ ké dáadáa. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. àmín. gbogbo jàmáà kó àlejò agboolé wà yìí agboolé Àlàjí àgbà ní agboolé àfá àgbà wàlí yìí ọlọ́run al-alim rabbani shaykhuna Muhammad Jami al-Labib Taj al-Adab bàbá kan ṣoṣo tó ṣe gbogbo àlùbáríkà yìí lẹ̀ látara Àlàjí àgbà akíyí púpọ̀ bẹ́ẹ̀ ṣe wáyé ẹ̀ tí ń káàkiri ayé gbogbo ayé sì ti dá yín mọ̀ ẹ̀yin ẹ̀lọ́kọ́lẹ̀ ò níyàtọ̀ ẹ̀lọ́kọ́lẹ̀ ṣẹ́rẹ́ ìta sì wí yìí kìí ṣe fàárí àwọn ẹni ọlọ́run ló ṣàsọ́ọ́lẹ̀ pé tí ayé ò fi tán yẹ́yẹ́ ìyàyọ́ ọmọ òun ni wọ́n wá ní jọ́nà tí bàbá tààfà àgbà ń wí igbó aginjù igbó kìnìún erin iwin ní láyé tá a wà yìí wọ́n wá ní ìyá ọjọ́ náà ń sì ń bọ̀ tí ìyá yóò máa hó bí ọjà kọ̀ wá sáwọn tí dé èèyàn láyé tí wọ́n gbé dáwà lọ́wọ́ tí wọ́n dáyè ọlọ́run ní darí wọn wà o látara iṣẹ́ ọlọ́run tí ń bẹ lára àwọn Àlàjí àgbà Mọ̀lánà Sheikh Ibrahim Inyas àáfàá wa Sheikh Qaribullah Nasiru àfáàwà Nasiru Al-Kabari bàbá Sheikh Nasiru Al-Kabari bàbá Sheikh Tọ́ìrù Bauchi Sàdáúná gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ kà pé eléyìí ṣe dáwà láyé eléyìí ṣe dáwà láyé nígbà tó sọ pé ọkàn wọn máa ṣiṣẹ́ pẹ̀lú ara wọn dà arájà káwọ́mù ìmọ̀ṣáwó ilá fàwọn mọ̀káyẹ̀wò ọlọ́run wá gbé ẹ̀yin náà wá bí lẹ́nìí ìwágbé yín wáyà yín lẹ́nìí wọ́n làwọn ń bọ̀ wá kí bàbá ní kí wọ́n bọ̀ wá Ansar Islam. La ilaha illallah. jàmọ́ olóríire Ansar Islam náà Ansar Islam ti dáyé láti 1942 gbogbo ẹ̀ lẹ́ti rí bẹ́ẹ̀ sì ṣe rí ìní bó ṣe rí náà ni níjọ́ tí Sheikh Ibrahim débi wọ́n ní ẹ̀kọ́ ọkọ̀ ní ilẹ̀ mọ̀dà Ansar Islam Sheikh Sàdáúná àwọn náà dé àyè wọ́n ní ẹ̀kọ́ ọkọ̀ ní ilẹ̀ mọ̀dà Ansar Islam bóyá iná ó wí bẹ́ẹ̀ kẹ́ tó lọ. Ana ábìnú billahi thumma birrusulihi wa biba'athihi wa bikutubihi wa liqa'ihi. Àlọ́sílámì náà ti ẹ̀ ní tẹ́lẹ̀ kò sí àdáwìlì Islam. Ọ̀tá Ìsìlámù sí gbogbo wáyà yín alánà sí Ansar Islam ni wá. Ẹ ṣé púpọ̀. Jàmá ẹ wo Ọlọ́run o. Má fojú di Ọlọ́run àwọn yaqsimuna rahmata rabbika ba'da bismillah. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir
الرحمن الرحيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا. eléyìí mo bí ó ṣe dókítà mo fẹ́ kí eléyìí ó ṣe kínní èmi ní ń pín mo máa ṣe ti ràn kálukú ǹjẹ́ a mọ̀ pé ẹnjìníà ní bẹ́ẹ̀ ń jòkó yìí ẹnjìníárì ni wọ́n ṣe. káwọ́ pé ẹnjìníà lọ́lọ́run lò ó síbi tó fẹ́ lò wọ́n sí. náà kò sábúrò máa pé ìnáwó معيشتهم في الحياة ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا ذخريا. الحمد لله. iṣẹ́ tí àṣà ìsìlámù gbé lọ́wọ́ náà ní iṣẹ́ dáwà. àṣà ìsìlámù gbé iṣẹ́ ìmọ̀ lọ́wọ́. lójú ọjà sí pé mọ́tò wa ni al-ilmu nur. Knowledge is light. Sẹ́ẹ̀sì mọ̀ pé ìmọ̀lẹ̀ le. Ó ní déédéé ìmọ̀lẹ̀ tá a lè tàn sọ́mọ ọdún méjì lójú. Gbogbo ìran ìmọ̀lẹ̀ la ní ní. Ọmọ ọdún méjì alọ́nà tá a fi tẹ̀lé mọ́lẹ̀ sí wọn òun nursery primary. Ó ní déédéé ìmọ̀lẹ̀ tí ojú ọmọ primary gbà. Àní primary. Bàbá wa tọ́jú ìmọ̀lẹ̀ ọmọ tó bá tún pé pẹ́ tó wọ adolescent stage secondary. Bàbá tún wá tọ́jú ìmọ̀lẹ̀ ẹni títí ẹ̀ tún gbé pẹ́ yunifásitì látún wá dájú pa. Ó wá jẹ́ sí pé education fi ń jẹ́ all round development. Education is defined as all round development. Socially, physically, spiritually, and all levels. And scientifically. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni bàbá wa mójútó ẹ̀kọ́ ni bàbá dì mú. Wọ́n fẹ́ fún wa lára kankan. Ẹ̀wọ̀n táwọn bàbá ń wí níjọ́ kìíní. Àwọn bàbá ní ha ní ti ń bẹ́ńlẹ̀ yìí tayọ tí àwa nìkan lè ṣe. Àwọn míì tún bọ̀ tí ó dìde iná rèé o. Tá à ń bá ń sọ lónìí pé nínú dàwátú àlàjì àgbàlẹ̀ yìí náà wà. Bàbá Jòkóyè yìí wọ́n discuss comparative religion. Àṣẹ táwọn ẹni ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ ẹsẹ̀ ni ọlọ́run wàá gbé ẹni tí ó mo fẹ́ rẹ́ ẹni tó bá wà ń wà síjọ́ náà. Wọ́n ní kí ni ṣe tẹ̀ ń pé Jésù ni wọ́n kàn bá gbélé kọ́ bá lágbára ni yóò máa sọ pé èlì lima sábàkìtà ni. Ní lágbára rẹ̀ lima tàràkìtà ni. Àmọ́ lédè Hébérù bàbá ní kí ni ṣe tẹ̀ ẹ̀gbọ́n ni. Bàbá ní kí ni ṣe ní ẹ̀gbọ́n ni. Ọba jọlọ́run yóò máa wí lẹ́nu ara rẹ̀ pé èlì lima sábàkìtà ni. Ọlọ́run mi o èéṣe tó fi mí lẹ̀ tẹ́bi rí mi mú. La ilaha illallah. Kẹ́ ẹ mọ sí àti bàbá. Iṣẹ́ àwọn tí bàbá wa ṣe wọn àwọn ẹni ọlọ́run àwọn kan ju ọ̀rọ̀ lẹ̀ ni yóò wá gbé àwọn tí ọmọ wa pàṣà rẹ̀ báyé ara àwọn tí ń pàṣà ọ̀rọ̀ bàbá ọ̀kan ni. Ẹ fọkàn ayé balẹ̀ nínú ilé ilẹ̀ wà nǹkan ẹni èdè méjì kínú bí ni. Gbogbo ń tó bá dìde tí ọmọ ṣe dá wà ní Nàìjíríà yìí ní gbogbo ayé bàbá yẹn dọ̀sí ẹ̀. Gbogbo àwọn ẹni ọlọ́run ẹ̀dọ́sì yìí yóò sì máa dá sí i. Yunifásitì wa wọ́n ti débẹ̀ yìí wọ́n gbọ́dọ̀ bá rí i pé wọ́n ní gbogbo ohun tí wọ́n kọ́ ń bẹ̀ àwọn òfòmí góòlù kọ́. Wọ́n ní ẹgbẹ́ yunifásitì sì pé gbogbo ohun tí wọ́n kọ́ ń bẹ̀ tá a kọ́ ni pẹ̀lú ògbó ọlọ́run àwọn ń bọ̀ wá fòmí góòlù kọ́. Ẹ ṣe bàbá wa ní ọ̀sàdúrà fún yín. Àmì ẹ̀ ti dé bí déédéé tẹ́ fún wa jẹ́ lónìí ọ̀tá wa ń dùn. Àbọ́tọ̀ wa nù. Bá a sì ṣe jòkó yìí kò sí tí màá yé tàyí jòkó báyìí. Ọ̀kẹ́rẹ́ nínú inú jòkó báyìí bẹ́yìn bá ń lọ bìkan ẹ̀rí pé ẹ ti kéde pé àbí lọ́yà ẹ ti kéde pé à ń bọ̀ wẹ́dẹ̀ o à ń bọ̀ wá
àwọn etí ẹ̀ kéde kankan mọ́ ọba ti dijọ́ Jímọ̀ òde ní ọmọ kéra rẹ̀ bẹ́yìn ọba ti débí kò ilé ó sì máa fọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ayọ̀bọ̀ ń ṣe ọlọ́run. Ọwọ́ sí táwọn ń ṣe yà yín níta yìí náà ń ṣe ọlọ́run náà ni. Ọlọ́run ò ní jẹ́ ẹ ṣubú. Ẹ sì ní kàmárì fáàsì. Ṣé wá rí ìgbàmọ́gun ọyìn ìfẹ́ sàgbẹ́ ẹ̀? Gbogbo sẹ́tẹ̀ yẹn bá ń ṣe fọ́lọ́run táwọn bàbá máa wí nù ni. Allahu Akbar. Allahu Akbar. Ẹ̀rù ọlọ́run kan. Níjọ́ tí bàbá wa lọ́tà ń ṣèyàwó. Àwọn bàbá wa fún gbogbo wa lọ àwọn kò ń wò límọ̀ wọ́n wá ń ṣe gbogbo olùdí kan lè gbágbá wọ́n fẹ́ sinmi díẹ̀ kan ti máa lọ àwọn ń gbọ́ ohùn kan ti ń bọ̀ ohùn náà ń ṣe gèè bí ṣe ń fún wa sí ni ohùn náà ń bolẹ̀ ó ń tọ̀ wọ́n wá gun òkè yìí ní dápọ̀ ẹ̀ ó gòkè àwọn méjì náà ní àzíkìrì yìí pọ̀ ariwo náà ṣe gèè àwọn bàbá wa wà ní yàrá wọ́n wá níta ní nǹkan fún ìlànà mọ ẹni báyìí ni ó sì wọ bálọ̀ wọ́n sì dòkó jọ́nà àwọn ọ̀dákẹ́ ariwo náà àwọn bàbá tòun tí mo ṣe wá fẹ́ràn ariwo tóun wọ́n sì mú mọ́ra wọ́n sì kí wọn wọ́n ó tún wá dákẹ́ ariwo nígbà wọn wá ṣe gbogbo ẹ̀ tẹ́ tí wọ́n fọwọ́ ògbọ́jú èsì tí bàbá ọkọ̀ lé ní ẹ̀ṣẹ́ ẹ̀kú sí ọlọ́run gbogbo tá à ń bá ń ṣe ọlọ́run ṣáàjì ọjọ́ tiẹ̀. Wallahi al-azim ọ̀rọ̀ ni fi jẹun àṣẹ gbogbo tá à ń bá ń ṣe ọlọ́run jẹ́ ọjọ́ tiẹ̀ ọlọ́run tó gbogbo tá à ń ṣe èyí Rabbana taqabbal minna innaka anta as-sami'ul 'alim ọlọ́run mọ́sà tẹ́wọ́ gbà á Ansar Islami ló pòdúsì bàbá dókítọ̀ bàbá wa dókítọ̀ olóhùn òyìnbó mọ́ kọ́ káàkiri ayé ni pródọ̀tì bàbá wa gas bàbá wa Justice Harun that prolific writer ni bàbá wa Justice Abdulmutalibi Ansar Islami wá produce bẹ́ẹ̀ bàbá wa Barrister Umar Imam Fulani US Imam ẹ̀dìdẹ́ product ala Ansar Islami Barrister náà product Ansar Islami ni wọn gbẹ̀yìn bá ń lọ lónìí Ajab Yakim ní Zumura náà ni kò síbi tẹ́ lọ tí yọba Allahu Akbar National Legal Adviser Academy ó túmọ̀ sí pé Ansar Islami lọ́rọ̀ kiri káyín National Vice President ni so yìí ń túmọ̀ sí pé gbogbo ẹni ọba ti yọrí ni bàbá kú Ansar Islami tó produce my Lord Justice Alhaji Àgbà Adamallahu hayatahu Adamallahu hayatahu Amin ya Rabb ẹsẹ̀ abilẹ̀ kan sí bẹ́ẹ̀ sì wá máa rí inú bẹ́ẹ̀ bá wá dẹ̀rin àwọn ìyá wa náà ni ẹ̀dọ́kọ̀ ẹjẹ́ wọn rí wọn lókèrè ìyá alásàlátù gbogbo Kwara látòkè délẹ̀ ìyá wa As-Sayyidatu Rayhana Al-Abida ìyá wa Rówólò àwọn bẹ́ẹ̀ sì wá rí wọn àwọn Al-Qur'an ń bẹ lérí gbogbo wọn YouTube ń bẹ lọ́kànrin kò síṣẹ́ tá a gbé lọ́wọ́ wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu ddina hunafa. bó ṣe wá rí nu o iṣẹ́ tá a wá gbé lọ́wọ́ iṣẹ́ yunifásitì yìí iṣẹ́ gbogbo wa ní ẹ̀gbọ́n náà ni gbogbo ayé lọ́lọ́run ní ẹ máa fòkí ẹ̀yin ní London ní Jamaica ní US India Canada gbogbo ẹ̀ láyé ń wò yín kí ẹlòmíì gbókọ yín kọ̀ mọ̀ yín gbogbo bí ẹ̀yin náà bá ti wá ní agbára tẹ́ ẹ ti ní èrìn sí kọ́lọ́hún ọ̀pàpọ̀ jọ fi láńsẹ̀sì náà lé wa lọ́wọ́ Ansar Islami nìkan ló ní láì bàbá ní fi sí pé láìpẹ́ ẹni àmín bàbá ní fi sí pé nǹkan yín ni hábì ibìdọ́ àtùkùn rúdàtì ilaykum ẹ̀ní kúrú ẹ̀mí
ọlọ́run sì ní kọ́lé yín lọ́wọ́ gbogbo bí tẹ́ ti wá tan náà ìmọ́lẹ̀ ọlọ́run dé òkun kò ní wọbẹ̀ mọ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a máa lọ wájú àwọn bàbá ó ṣàdúrà ọ̀dà bẹ́ẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ níṣẹ́jú kan tí wọ́n yan àmín ọ̀sẹ̀ àmín àdúrà bàbá kalẹ̀ ní bísímìlà. ẹ foríjì mi ẹ má bínú pé àwọn ìjọba ẹ̀dá ògbó jáwọn ìyàwó rí náà torí kọ́nà kó bá mi ṣe dáadáa fún national mission wa ẹ dákun kó tó di pé bàbá mi ó ṣe dùwà abẹ́lọ́nà lánàá àánú ẹ̀ àlékún dáadáa kọ́nà bá mi ṣe fún bàbá wa chief missioner àti bàbá mi dr olóòwò yìí mo ti máa ń gbọ́ wọn ní ìsìn ọjọ́ ti pẹ́ ọlọ́run sì kádàrá kí n fojú kàn wọ́n àfi lẹ́nu ilé náà mo fojú kàn wọ́n kódà mo ní kẹsẹ̀tì wọn kan tí mo specially ṣe ní 1994 ni mo ti ní kẹsẹ̀tì náà àwọn àti bàbá wa dr abubakar àbí àgànàjọ ṣe àbúrò ti di professor báyìí so kí ọlọ́run kó bá mi ṣe dáadáa fún yín bàbá ọba mi rántí ṣèdúrà fún àti special adviser to the governor on religion ṣé wọ́n ti lọ wọn àti ìlọ ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn kí bàbá bá wa tún rántí àwọn lawyers wa barrister Bayero barrister usma barrister Yaradua for the support honourable justice wa ọlọ́run yóò bá ṣe dáadáa fún yín inshallah èmi náà di àṣàrò islam. ẹ̀rọ bó ń ṣe ọlọ́run èmi ní ìwà mọ́wọ́ wọn lọ́ọ́ bàlá ajé àgbà lọ́wọ́. Congratulations, sir. Amin. 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 Adabiyatun. Adabiyatun. Min shaykhina tajil alam. Adabiyatun. Abadiyatun. Min shaykhina tajil alam. La tansa aslaka ya fata. علما إلى ما تنتسب قل عنه يبدو لا تخاف يا هادري والمغترب شيخ اللبيب قل ألمعي أصل الأصول بلا الرياض شيخ اللبيب قل ألمعي أصل الأصول بلا الرياض بركاته عمت جميع الأرض من كل الحسب دوما به نتفخر بين العاجم والعرب فخري بعلمي مصدرا بشرى أدبية أبدية لشيخنا تاج الأدب أدبية أبدية لشيخنا تاج الأدب رعاكم الله. آمين. 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 Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọba mọ́tómọ́tó ọba tí ò sí irú ẹ̀ méjì ọba tá à ní ilé ìbí léèrè nǹkan kan ọba tí ó béèrè lọ́wọ́ wa a dúpẹ́ fún ọ. Alhamdulillah. A dúpẹ́ ọpẹ́ fún ọ. Alhamdulillah. A dúpẹ́ ọpẹ́ fún ọ. Alhamdulillah Rabbil Alamin. Àdúrà ó dùn ó ṣe púpọ̀. Kọ́lọ́hun ó gbàdúrà òun ló ṣòro
kí lọ́lọ́run owó yóò fi gba àdúrà. Ìwọ tó ń ṣàdúrà tó ń bẹ Ọlọ́run pé kó ṣe nǹkan fún ọ. Kì í ṣe pé ó dìgbà tó o bá jókòó tó wá gbé gbogbo Kùránì tó wá bẹ̀rẹ̀ sí kà tó ń dààmú ara rẹ̀. Tó ṣe pé o fi odidi ijọ́ méje 40 ọdún òun ti ń ṣe òun ti ń kébi ó wù kí ló lè tó bá wọn. Gbólóhùn ẹyọ kan ṣoṣo ó bí àbùkátà. Èmi sọ pé kọ́lọ́hún ò ṣe nǹkan kan fún yìí. Èmi gan búra mi ìrònú wípé kí n tọrọ nǹkan kan tó tayọ nǹkan kan wájú Ọlọ́run. Kí ni nǹkan náà? Ọlọ́run ò. Mo bì ọ́, mo tún tún ọbẹ̀ jẹ́ ń bá yọnú rẹ̀ pàdé. Àmín. Bí mo ti wí ni Ọlọ́run jẹ́ gbogbo owó bá yọnú ẹ̀ pàdé. Àmín. Gbólóhùn kan ṣoṣo làdúrà tí ń ṣe. Gbogbo wa lásìjọ wí pọ̀. Tá a bá ti wí pọ̀, tá a bá ti ní nǹkan míì lérò sí Ọlọ́run àbí sí gbólóhùn náà. Wallahi alazim wọn kálukú gbàgbájú àwọn ìgbà. Alhamdulillah. Kì í ṣe ń téèyàn fojú di. Ó kéré ó sì tó ní tó ṣe pé téèyàn bá gbọ́ tí ó ṣe pé ẹnu gbólóhùn yìí lásán ẹni tí rí ò pé tọ́lọ́hun èyí tí ìfirẹ́ ẹ̀ hàn òun ni ó mọ̀ wípé òun ṣe ra àwọn kò sí tó tó gbogbo wa lájọ wípọ̀ Akramakumullah. tí ń dààmú kálukú lẹ́mìí tọ́jú tí ń wá ó kù ọ́ okùnra rẹ̀ tọ́kàn rẹ̀ bá ti gbà wípé bá a bá ti wí ó ti rí bẹ́ẹ̀ a ní pírọ́blẹ́mù mọ́ kí ni gbólóhùn náà mo fọlọ́hun ọba bẹ gbogbo jàmá ìfẹ́ kí gbólóhùn yìí ìfẹ́ kó di òtúbántí ọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ ni ló jẹ́ máa fi bẹ̀ yìí ẹ má ronú lọ bí pé bó ti ṣe lẹ́nu kínní yìí náà ẹ dákun ẹ gbà pípò ti rí bẹ́ẹ̀ Insha Allah. yóò sì rí bẹ́ẹ̀. Àmín. Kọ́lọ́hún ó wọ ọlá wípé ìgbàgbọ́ mi sọ́lọ́hún kò pé méjì. Allah. Mo mọ̀ yí pé Ọlọ́hun náà lọ́lọ́hun. Allah. Ọba ṣèlóhùn yóò bí àbùkátà wa. Àmín. Ọlọ́hun ò dá Ọlọ́hun ọba kò dá wa lásán. Allahu Akbar. Ó fẹ́ràn wa kọjá báwa ti ṣe ń ro pa rẹ̀ lọ. Kí là ń ṣe tá à ń fi sin lọ́hùn? Kí là ń rí tá à ń pọ́nlé tá à ń lérò nípa ìsìn lọ́hùn? Ọlọ́run ní ń sìn wa. Ṣé ìran tá à ń kí ó gbé wa wà ní Jánnà ni? Àbí sàká? Àbí gbogbo àwọn nǹkan márààrún tó ṣe gbó ṣe pàtàkì ní Islam òpó èsì Islam márààrún ṣé òun nìkan ó lè gbé wa wà ní Jánnà? Ìyọ́nú Ọlọ́run ni ó gbé wa wọ̀ àtàánú ẹ̀ Ọlọ́run mọ́sà fi bá wa lò. Àmín. Ẹ dákun tẹ́ ẹ bá wí gbólóhùn náà ẹ má jẹ́ kí ọkàn yín ó pa mi lérí ẹ̀ torí Ọlọ́run. Ẹ tí ò bá fẹ́ kóhun ó lùgbàdì Ọlọ́run tí ó wà bẹ́ẹ̀ tí ò ní dá lóhùn. Kágbà yí pé bá a bá ti wí orí bẹ́ẹ̀. Ń ṣiṣẹ́ fún mi, ń ṣiṣẹ́ fọ́pọ̀lọpọ̀ èèyàn. Yóò sì ṣiṣẹ́ fún gbogbo wa. Àmín. Ẹ bí mi pé kí ni gbólóhùn náà? Azakumullah. Ẹ gbọ́ ni ìdíkẹ́ wí o. Tí n bá ní ẹ̀wú yìí, tí n bá ló yá kí gbogbo owó wá jọ panupọ̀ kájọ wí.
ẹ ti gbọ́ mi. Inshallah. gbólóhùn náà ni bismillahir rahmanir rahim ẹyọ kan ṣoṣo náà láṣẹ ó ti kárí gbogbo ntàǹfẹ́. Allahu akbar. ọlọ́run ó sì ṣe fún wa. Àmín. wọn kálukú bọ́lọ́run sọ̀rọ̀. Ìkàlùkù mú àníyàn wá àyàsẹ́ládé yìí tá a bá sì tọrọ yóò rí bẹ́ẹ̀ àlùbáríkà àwọn ẹni ọlọ́run. bóyá ká panupọ̀ nísìnyí. Bismillahirrahmanirrahim. Àmín. Àmín. Àmín ya Allah. Àmín. ẹ fi ọkàn balẹ̀. Jazakumullah. Kasi farabalẹ̀. a ti parí àdúrà. Inshallah. kí a tó débí wọ́n ti wálé. mo sì ti mọ̀ wípé bá a bá débí bí ó ti ṣe rí nì. èmi náà mo ti pọnmi ṣèyẹ fún kalẹ̀ gbé. àdúrà wọn àti ṣe. Inshallah. ọlọ́run èsì ọba adití. ó ti gbọ́. àwọn náà sì ti jẹ́rìí sí wípé a ti ṣe. Inshallah. ọkàn mi sì balẹ̀ wípé ó ti rí bẹ́ẹ̀. ọlọ́run owó ọlá títóbi Al-Qur'an. Àmín. gbogbo tí wọ́n fẹ́ ní ọlọ́run ṣe fún wọn. Àmín. Subhana rabbika. رب العزة عما يصفون وسلام على المرسلين.